Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin ará mi nílé lókèlédò. Alase Nimi ló kí yín pé ẹ káàbọ̀ sí Ramadan series tèní. Kí ni mo mú wá fún yín? Láì dé ìnàpẹnu. Mi ò fẹ́ bọ̀ yín jù torí mo mọ̀ pé àtàárọ̀ àwẹ̀ wà nínú ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ṣínú. So oúnjẹ ìṣínú ni mo mú wá fún yín lénìí, which is epo rè, ugu, Efo Ugu, òun la fẹ́ sè lénìí. Ẹ mọ̀ pé ugu dá lára, vegetables generally ó dá lára. So mo sọ fún yín pé gbogbo oúnjẹ tó máa nourish ara yín tẹ́ pé àwọn míì máa wọ pé alájà ṣe ń gba àwẹ̀. Ẹ wá máa ní máa doubt kọ́ máa ní doubt máa kẹ́ ṣe alájà àgbàgbà bí kò gbà wẹ̀. Ẹ sọ fún mi pé Alase ni mí ni o ní kí n má jẹun báyìí lè ní kí n jẹun àti kí n má mu báyìí lè ní kí n mu. So ní báyìí mo ti da kíní sí bẹ́ẹ̀ yẹn, ìyẹn epo. Ẹ jẹ́ kó rọra gbá lóní fẹ́rẹ́fẹ́. Ṣó ti yé yín? Lóní kíni? Lóní fẹ́rẹ́fẹ́. Oúnjẹ yìí ò ṣe kíni? Kò la wàhálà lọ rárá àti rárá ni. Ní báyìí máa wá da àlùbọ́sà, ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. Àlùbọ́sà dá lára o. Apart pé mi Alase mo like àlùbọ́sà is a very very good this thing láti add sí oúnjẹ. So yí pé mi ò da àlùbọ́sà yẹn tán, màá tọ́jú ẹ̀ báyìí. Ó ní iṣẹ́ tó tún máa ṣe. Ẹ jẹ́ kó saute díẹ̀, ìyẹn ẹ jẹ́ kó ṣe ráńpẹ́. So tẹ́ ṣe rí pé àlùbọ́sà yẹn pé ó ti saute dáadáa nínú ẹ̀. Ẹ máa mú àwọn edé funfun wa rèé, mo ti ṣàn dáadáa, òun rèé, ẹ dà sí. Mi ò tètè rí update Alase ni mi ò sí bẹ́ẹ̀ o, but tí mo ti kọ́ yín òun ní kẹ́ tètè ya sọ́jà, kẹ́ tètè ya fi ṣínú lénìí. So ẹ mọ̀ pé ó wà tiring gan láti máa rò pé kí ni máa fi ṣínú, but ẹ bá ṣáà ti tún sí Alase Nimi, ẹ ti tún sórí IreTV. Chatting ni ẹ̀rí nǹkan tí mo ti dà sí edé red òun lélẹ̀, edé gbígbé red yẹn á ti yọ orí edé yẹn o, ẹ yọ kẹsàn dáadáa, ó ti yẹ yín kẹ clean edé yín dáadáa. Ìyẹn pupa yìí ẹ ti rí pé kò sí orí ẹ̀ ń bẹ̀, àtàwọn ẹgbẹ̀gbẹ́ yẹn ẹ yọ dáadáa, ẹ tún ṣe kí ni kẹjẹ́ ó saute dáadáa. Wọ́n máa rí ara wọn kọ́ sẹ́ngẹ̀mẹ́ǹgẹ̀ kọ́rọ̀ wọn kó lè yẹra wọn nínú àwẹ̀ yìí torí pé a fẹ́ jẹ́ kó nourish ara wa ju bí wọ́n ṣe máa ń ṣe lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ní báyìí mo ti rọra ṣe báyìí. Mo ní ugu recipe nínú channel mi, mo mọ̀ pé lè ara ọ̀tọ̀ kan tún ni. Màá wá da ẹja kíká àti yọ àti dìbò ni àti clean ẹ̀ dáadáa, ẹ ti rí báyìí. So ẹ wá ẹ ṣe kí ni ẹ kó sí. Ẹ jẹ́ àṣekínni ká kó sí. Tẹ́ bá notice pé epo tí mo fi sí kò really pọ̀ bẹ́ẹ̀ ni because a fẹ́ achieve greeny ugu yẹn ni. Képo yẹn máa ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀ àbí nǹkan so that a lè ṣara lóore yéké. So ẹ rọra jẹ́ ká rọra ṣe kíni, ká rọra fílẹ̀ kó rọra dín lóní fẹ́rẹ́fẹ́ kí n fi yẹn páàkì bíbà mò ń bọ̀. So ó ti rọra dín lóní fẹ́rẹ́fẹ́, ẹ fẹ́ yẹ kó dín jù kó dà pé kò ní máa yí, ṣó yé yín. So oúnjẹ sharp meal náà ni. Mi ò fẹ́ fún yín wàhálà pé kí ni máa jẹ lèmi ṣe wà ń bí. Ní báyìí rodo lásán lélẹ̀ àti chop, ṣó ti yé yín, màá wá dà sí. A ṣe kí ni a dà sí. Ẹ jẹ́ kí n rọra fi seasoning díẹ̀ sí, ìyẹn adùn ọbẹ̀. Òun nìyẹn. Then Isebe díẹ̀. Ẹ ti rí báyìí. Àwọn nìyẹn. So ẹ ti rí báyìí.
I notice in pé mi ò fomi sí. Mo mọ̀ ni because ugu yẹn á ti fọ́, ó ti dry dáadáa. A jẹ́ kó dry because a fẹ́ rí omi nínú ẹ̀. Ẹ̀fọ́ ugu ta fẹ́ fi, kó ṣara lóore dáadáa. Kí gbogbo àwọn omi everything lẹ́gbẹ̀gbẹ̀ yẹn a fẹ́. So mi ò fi omi sí recipe yìí o. So ẹ̀rí kan tí mo rọra ń ṣe, mo rọra stir kó má bàa jóná, kó má bàa lẹ̀ mọ́lẹ̀. Báwo ni ẹ̀yin ṣe máa ń taste oúnjẹ nínú Ramadan? Ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. By default, mi ò ń taste oúnjẹ tí wọ́n ti ń gbàwẹ̀. And ó máa ń jáde, it comes out well. Naturally gan tí bá gbàwẹ̀ gan mo ń sábà taste oúnjẹ. So báwo lẹ̀yin ṣe máa ń taste ẹ̀? Ṣé tip lẹ máa ń lò ní àbí báwo lẹ ṣe máa ń ṣe ná? Torí ẹlòmíràn náà ń taste oúnjẹ. Oúnjẹ ló ti jẹ tán, wá máa sọ pé àwùjọbìlà mo gbàgbé. Ṣó yé yín bẹ́ẹ̀ yẹn? So báwo lẹ ṣe máa ń taste oúnjẹ? Jẹ́ kí n gbọ́ nínú comment section. Please share my videos. Ẹ jọ̀ọ́. So ní báyìí ó ti dín tó báyìí. Ẹ rí pọ́wọ́ mi ò kúrò ńbẹ̀ torí mi fẹ́ yẹ kó jóná. Wọ́n ti marry ara wọn. I can simply tell pé ọ̀rọ̀ wọn ti yéra wọn yékéyéké. Màá wá gbé ugu tá ti fọ yẹn, tá ti clean very well. Màá rọra gbé sí báyìí. Màá rọra dà á sí. Ẹ rí pé ugu mi ó dry. Kò sómi ńbẹ̀. So ẹ ti rí báyìí, omi yẹn ti sinlẹ̀. So màá rọra kó báyìí. So tá ṣe da ugu yẹn sí, onion mi tó kù lẹ́ẹ̀kan, ṣe ti rí pé mi ì lò tán, màá rọra sprinkle ẹ̀ sí báyìí. This is another trick. Tẹ́ bá ṣe báyìí, you really love the taste of your ugu. Ẹ jẹ́ ká wá cover, ká wá rọra fi sí low heat díẹ̀. Low heat. Ẹ jẹ́ ká fún ní some seconds because ugu yẹn a fẹ́ kó lose nutrients ẹ̀. So kó sáré raw so that a lè rí yí dáadáa nínú pot. Oh wow! Ṣé ti rí? Ẹ rí pé ó dry dáadáa. Ẹ ti rá bẹ́ẹ̀, but a fẹ́ achieve nìyẹn. Ìfẹ́ yẹ kó sun mi. This is your best way to prepare this ugu ní period Ramadan yìí. Ní báyìí ó ti ṣe kíni, ó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Ẹ ti rí báyìí, ẹ rí pé kò sí any omi ń bẹ. So tẹ́ bá tún fẹ́ kó dry sí bẹ́ẹ̀ gbọ́ pé nutrient ugu yẹn máa lọ. So ó ti rọra dà báyìí. So ó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ wọnú ara wọn dáadáa. Ó ti jiná yékéyéké, mo wá paná díẹ̀. Kí lèmi fẹ́ fi jẹ tọ̀dọ̀ mi? The inspo tí máa fún yín ń bọ̀. Ẹ jẹ́ kọ́kọ́ serve ugu yìí náà. Ká serve ẹ̀. Ẹ̀yin sìn bí mo ṣe ṣe kíní, kí ló wù yín láti fi jẹ? Má worry, you are here on Alase Nimi's page. Wow, ìrẹsì tó yọrantí. Ẹ mọ̀ bí mo ṣe máa ń ṣe white rice mi. Please go through my channel. Ẹ rí ń bẹ̀. Okay, so look at that. Look at that. Ṣé ti rí?
tẹ́ bá sì fẹ́ jẹ oúnjẹ especially tẹ́ bá jẹ́ pé oúnjẹ tẹ́ fẹ́ fi ṣínú ni ẹ jẹ́ kí àwọn vegetables yín kó máa ṣe kíni kó máa pọ̀ dáadáa ẹ rọra rí portion rice mọ́ra fi sí àti vegetable yìí ṣe ti rí báyìí exactly mo lérò pé ẹ rí 1 or 2 tips kan lénìí nínú nǹkan tí ẹ máa fi ṣínú tó bá ti dọ̀la inshallah máa tún mú another great recipe wá fún yín ire o Ramadan Kareem.